Ẹ kú dédé ìwòyí o. Ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ti ṣe àlàkalẹ̀ gbogbo àṣeyọrí tí ìṣèjọba rẹ̀ ti gbé ṣe láàrin ọdún méjì tí ó gorí àga àlééfà. Ó tún wá sọ pé ìyípadà ti dé bá ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí tí owó Nàìjíríà tí ó wà ní ìpamọ́ níta sì tún ti gbéra sókè pẹ̀lú ìdá 500% láti bílíọ̀nù 4 tí owó ilẹ̀ òkèèrè $4 billion ní ọdún 2023 sí bílíọ̀nù 23 owó ilẹ̀ òkèèrè $23 billion ní òpin ọdún 2024 nítorí pé kìí ṣe ètò ààbò nìkan ni àyípadà tó pọ̀ yanturu náà dé bá. Nínú ọ̀rọ̀ rẹ̀ náà ló tún ti ṣàlàyé ìdí tí ìjọba òun ṣe yọ owó ìrànwọ́ lórí epo bẹtiró kúrò tí ìṣèjọba òun náà sì tún ti já owó ilé wa sílẹ̀. Àwọn àṣeyọrí wọ̀nyí ni àwọn ẹgbẹ́ alátakò bíi People Democratic Party (PDP), Labour Party àti ẹgbẹ́ Coalition of United Political Parties (CUPP) tí wọ́n ṣe àpèjúwe ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí ó burú jùlọ nínú gbogbo ìjọba tí a ti ní lórílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n Ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n ṣàlàyé síwájú wípé láti bí ọdún méjì sẹ́yìn ni gbogbo àwa ọmọ orílẹ̀-èdè yìí ti gbé ojúṣe ìlọsíwájú orílẹ̀-èdè wa náà tí ó tóbi jọjọ tí ìṣòro ìtàn rẹ̀ náà sì ń bá fínra lé òun lórí, èyí tí òun gbà tí òun sì dàyàkọ́ pẹ̀lú ọkàn ìgboyà ohun ìpinnu tí ó le. Ààrẹ tún wá sọ pé kí gbogbo ènìyàn má ṣe gbàgbé pé òun jogún àwọn ìṣòro àti ìpèníjà náà ni. Ìdí nìyí tí òun ṣe tètè kojú rẹ̀ nípa ṣíṣe àtúntò àwọn ètò kọ̀ọ̀kan tí ìṣèjọba òun tún ṣe àmúlò àwọn ètò pàtàkì lóríṣiríṣi mìíràn láti fi kojú àwọn ìṣòro náà pẹ̀lú ọkàn ìgboyà àti àfojúsùn tuntun. Kí orílẹ̀-èdè wa yìí má bàa kú sínú àwọn ìpèníjà náà. Ṣùgbọ́n lónìí ààrẹ wá ń fi ọwọ́ gbáyà wípé gbogbo àwọn ètò tí òun ṣe náà ṣiṣẹ́ tí ó sì tún so èso síwájú àti síwájú sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Vanguard. Fún àti jáwé olúborí nínú ètò ìdìbò ti ọdún 2027, àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo ti ń làkàkà tí wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun láti rí dájú pé àwọn dá ẹgbẹ́ òṣèlú mìíràn kan sílẹ̀ èyí tí àwọn yóò fi kojú Ààrẹ Bọ́lá Tinubu kí ó má bàa lè rọ́wọ́ mú ní ọdún 2027. Nítorí ìdí èyí, àwọn ìlànà kọ̀ọ̀kan gbọ́dọ̀ wáyé kí ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n fẹ́ gbé kalẹ̀ lè tètè fi ìdí múlẹ̀, nítorí pé àsìkò tí wọ́n fẹ́ dá ẹgbẹ́ òṣèlú tuntun yìí sílẹ̀ jẹ́ àkókò tí orílẹ̀-èdè wa wà ní ìpèníjà tí gbogbo àwọn ènìyàn tó ń làmìlaka nínú òṣèlú ṣíṣe ń bọ̀dì sí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) ní èròǹgbà pé kí Ààrẹ Tinubu bá lè padà sórí àga àlééfà ní ọdún 2027. Nítorí ìdí èyí ni ẹgbẹ́ ìṣọ̀kan alátakò ṣe ń làkàkà láti gba àwọn olóṣèlú jàǹkàn-jàǹkàn mìíràn mọ́ra bíi Àtíkù, Ọ̀gbẹ́ni Peter Obi ti ẹgbẹ́ òṣèlú Labour Party, akọ̀wé àná fún ìjọba àpapọ̀ Babaji Lawal, gómìnà àná ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai, Attorney General àná ti orílẹ̀-èdè Nàìjíríà Abubakar Malami àti àwọn mìíràn nínú ìpàdé kan tí ó tún wáyé ní ìlú Àbújá èyí tí National Political Consultative Group (NPCG) ti apá gúúsù ní àwọn ẹgbẹ́ ìsopapọ̀ náà tún pe Obi, Amaechi, gómìnà àná ti ìpínlẹ̀ Kogi Captain Idris Wada, Abubakar Malami, ààrẹ àná ti ilé-ìgbìmọ̀ aṣòfin, alága fún ìgbìmọ̀ àwọn alákòóso ẹgbẹ́ òṣèlú PDP, aṣòfin Wambara, igbákejì ààrẹ fún ẹgbẹ́ òṣèlú Labour Party ti ọdún 2023 Yusuf Datti Baba Ahmed, mínísítà àná fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ambassador Aminu Wali, Adamu Maina Waziri, igbákejì alága àná fún ẹgbẹ́ òṣèlú APC ti apá gúúsù Saliu Lukman, aṣòfin Ben Obi àti mínísítà àná fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ Bọ́lájí Abdullahi
Gbogbo àwọn olóṣèlú jàǹkànjàǹkàn wọ̀nyí ni wọ́n pè wá sínú ẹgbẹ́ tuntun yìí láti lè kojú ààrẹ Tinubu nínú ètò ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo ti sọ síta ní gbangba wípé àwọn ọlọ́pàá tí ó bá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan jẹ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ti ń jẹ́jọ́ lọ́wọ́ ní ìlú Benin. Alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà Mose Yamu CSP ni ó ṣàlàyé wípé ní 20 oṣù karùn-ún ọdún 2025 ni àwọn rán àwọn ọlọ́pàá tí ó ní ìmọ̀ lórí àti ṣe ń kọbi-ara sí ohunkóhun Personnel of Intelligence Response Team (IRT) níṣẹ́ láti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Edo tí àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní agbègbè Okuhume ti ìjọba Benin èyí tí ó wà ní ìjọba ìbílẹ̀ Ovia ti apá gúúsù ìlà-oòrùn ń ṣe ìwọ́de kọlù wọ́n. Àwọn ọlọ́pàá mìíràn tí àwọn tún gbé dìde ni ó lọ gba àwọn IRT lọ́wọ́ àwọn ọ̀dọ́ tí ó ń ṣe ìwọ́de náà tí wọ́n sì fi ọwọ́ ṣìnkún òfin mú àwọn kọ̀ọ̀kan lára wọn tí ó ń hùwà búburú níbi ìṣẹ̀lẹ̀ náà. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá tí wọ́n ṣe ohun tí ó lòdì sí òfin nínú ìṣẹ̀lẹ̀ náà ni àwòrán fọ́nrán náà gbé síta fún gbogbo ènìyàn láti rí. Nítorí náà ni ọlọ́pàá tí ó hùwà àìtọ́ náà ṣe ń jẹ́jọ́ tí yóò sì tún jìyà lórí ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ lọ́nà ìlànà tí iléeṣẹ́ ọlọ́pàá ti là kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Igbákejì ààrẹ ti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Barau Jibrin ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu fún iṣẹ́ takuntakun tí ó ti gbé ṣe lẹ́nu ọdún méjì tí ìṣèjọba rẹ̀ ti gorí àga àlééfà. Ó wá tún sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ti wà lójú ọ̀nà ìlọsíwájú àti àṣeyọrí fún ohun rere gbogbo. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ ní Ọjọ́rú, èyí tí olùdámọ̀ràn pàtàkì lórí ìròyìn àti ìkéde Ismail Mudashiru buwọ́lù ní Bánà ti yin Tinubu ní mẹ́sàn-án mẹ́wàá fún ṣíṣe ìpìlẹ̀ tí ó lágbára láti dá ògo orílẹ̀-èdè yìí padà. Nítorí èyí náà ni òun ṣe darapọ̀ mọ́ àwọn afẹ́nifẹ́re ènìyàn káàkiri àgbáláyé láti kí ààrẹ Tinubu kú oríire ayẹyẹ ọdún kejì rẹ̀ lórí àga àlééfà àti pé láti bí ọdún méjì sẹ́yìn ni ààrẹ orílẹ̀-èdè yìí ti ṣe àgbékalẹ̀ àwọn ètò lóríṣiríṣi láti fi kojú gbogbo ìṣòro tí ó ń bá orílẹ̀-èdè wa yìí fínra. Nínú èyí tí òun mọ̀ pé yóò kojú àwọn ìpèníjà náà tí gbogbo ìṣòro náà yóò sì lọ sí òkun ìgbàgbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣe lọ subscribe sí YouTube channel ti Ìròyìn Lerefe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú sí i. Ẹ tún pàdé mi fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn lọ́la. Láṣẹ Èdùmàrè, ẹ máa yáṣẹ́. Ó dàbọ̀.